akíwo bí tí wọn wà kárí ayé níbikíbi tí atẹ́gùn òye tó lè fẹ́ dé nílé ni lókè òkun àti gbogbo ibi tí ẹ̀yin ti ń wò wá ṣe dáadáa lẹ wà a kó àsìkò yìí á sàn wá sówó á sàn wá sọmọ á sàn wá sí àìkú tí í ṣe baálẹ̀ ọrọ̀ ire gbogbo lọ́ọ̀dẹ̀ gbogbo wa lónìí wà lọ́dọ̀ èyí wa Ìyá Ọ̀ṣun Rónkẹ́ Olómi Tútù tí wọ́n fi kalẹ̀ sí ìlú Ọlọ́wọ̀ ní ìpínlẹ̀ Èkó ó ní ìdí pàtàkì tí amisáré gbé èyí wá ẹ ṣàjàn pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú ọ̀rọ̀ kan ń bẹ tó ń jà rìnrìn láti bí ọjọ́ mélòó kan rìnrìnlẹ̀ lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí ọ̀kan nínú àwọn àáfàá oníwàásí ni Ṣéèkù Buhari ọmọ Musa àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe tó ní ṣe pẹ̀lú Ọ̀ṣun nítorí ẹ̀ nìyí fi sọ pé n tí àáfàá yìí sọ ó kù díẹ̀ káàtó wọn làwọn fẹ́ nánà yọ ọ̀rọ̀ àwọn fẹ́ sọ bó ṣe jẹ́ àwọn fẹ́ nǹkan tí ó yé àáfàá àwọn fẹ́ fi yé tó yẹ làbí sáré gbé èyí wá pé àìsí ń bẹ̀ báyìí náà ni àìbánidásí èyí ẹkú kàlẹ́ bá kí àwọn èèyàn. gbogbo ojú tó ń wò mí ẹkújọ́ mẹ́ta o a kú January báyìí wọn bá tó kù kí January kó parí ìrọ̀rùn oore bẹ̀ la máa rí o torí àní bá wọn rí aburú bẹ pẹ̀lú àṣẹ Elédùmarè inú gbogbo wa dùn ọkàn wa balẹ̀ o gbogbo ilé mo kí gbogbo ilé o ipẹ ṣe o ọ̀rọ̀ wo ní kòrò létí ayé o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ojú tó ń wò mí mo dúpẹ́ gidi lọ́wọ́ yín o. tí ò sí tá a rí yín èyí. ẹ ṣe olóòtú ohun tí mo fẹ́ nànà náà fún Buhari ọmọ Musa ni pé nílẹ̀ Yorùbá bí Ọlọ́run ṣe dá Ànábì Muhammad sallallahu alaihi wasallam fún àwọn Lárúbáwá tó dẹ̀ dá Jésù Kristi sí ìlú òyìnbó tó wá sí Jerusalem tó wá dá Ọ̀rúnmìlà baba ńlá wa sílẹ̀ Yorùbá kò sí ẹ̀dá kan tó sọ pé òun ni Ọlọ́run nítorí pé kíni látara àwọn òrìṣà táwa ń pè yìí àwa fi ń ṣe kíni à ń bẹ̀ òun kó bá wa bẹ Elédùmarè òun ni gbogbo wa jọ ń bẹ̀ nítorí pé kíni Elédùmarè dá gbogbo wọn fún ìránṣẹ́ Elédùmarè àtọ̀ṣun àtànábì Muhammad sallallahu alaihi wasallam àti Jésù Kristi nítorí ilẹ̀ Yorùbá gbogbo alámọ̀ pé Ọ̀ṣun ó ṣe kíni ó jẹ́ pé abiyamọ tòótọ́ ṣùgbọ́n nígbà tí mo wá fi etí gbọ́ tí Buhari ọmọ Musa bá ń sọ pé ṣe lọ sí Ọ̀ṣun láì ṣe àsìkò Ọ̀ṣun kò sọ pé Ọ̀ṣun fún àwọn olówó o kò sẹ́ni tó pe Ọ̀ṣun ní Ọlọ́run nítorí abiyamọ tòótọ́ ni ìyá mi nítorí pé kíni à ń tarẹ̀ tọrọ ni òun náà dẹ̀ ń bá abẹ Elédùmarè dẹ̀ ń gbọ́wọ́n ẹ̀bẹ̀ wa torí gbogbo wa Ọlọ́run dẹ́ lómi látara afẹ́fẹ́ Ọlọ́run dẹ́ lómi látara omi Ọlọ́run dẹ́ lómi látara iná ṣé yorùbá mi yẹn Ọlọ́run dẹ́ lómi látara yerùpẹ̀ ṣùgbọ́n kí la wá ń jàṣẹ́ sí ara wa fún nítorí pé iṣẹ́ gbogbo wa mọbi tá à ń lọ ni torí Ọlọ́run ló ju gbogbo wa lọ a máa wọ ẹlòmíì gẹ́gẹ́ bí oní abọ̀rìṣà ṣùgbọ́n tó fi ń wọn Ọlọ́run ju gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ torí pé kí ni gbogbo wa nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe òun náà fi bí gbogbo wa kò dẹ̀ sí ìdílé tí ò sí ìyẹn ò wá ní pé torí pé kọjá létà káwa máa fi ẹsẹ̀ ara wa búra wa kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé kí ni gbogbo wa náà àmọ̀pójú ló là sí kò sí ẹlòmíì tí ò ní àfàlẹ́ kò dẹ̀ sẹ́ni tí ò ní pásítọ̀ ṣùgbọ́n bí tọ́lọ́run bá yànjú oníkálukú sí ẹ má jà ṣe wáàsí tó máa kọlu ara wọn torí pé kí ni Ọlọ́run àní tarọ Ọlọ́run ṣẹ̀ tó lọ́lọ́ lọ́ba tó mẹ́ tó ń sìn wọn ìdí ẹ̀ nìyẹn o. so ọ̀rọ̀ tí Sheikh Buhari ọmọ Musa wọ́n sọ kò gẹ́gẹ́ bí olórìṣà àti ọlọ́sùn ojú tẹ́ fi wò ni pé bẹ́ẹ̀ pé èèyàn tàbùkù Ọ̀ṣun ní nǹkan tó ṣe yẹn. bẹ́ẹ̀ ni olóòtú nítorí pé kí ni kò sẹ́ni tó gbọ́ tán níwájú Ọlọ́run bí ẹ̀ máa ṣe wáàsí ẹ má jà máa ṣe wáàsí tó máa kọlura wọn tó fi jẹ́ pé wọ́n máa kọlu oníṣẹ̀ṣe wọ́n máa kọlura wọn àwọn míì nítorí pé àwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn jẹ́ mùsùlùmí kò yẹ ká kẹlẹ̀ sí kankan torí Ọlọ́run ọba ni gbogbo àfi ń dúpẹ́ fún nítorí látara àwọn òòṣà yìí àti ànábì Muhammad àti Jésù Kristi gbogbo afúnra wa à ń bẹ̀ nǹkan bá abẹ Elédùmarè ni nítorí pé kíni kò sẹ́ni tó máa lóhùn òdẹ́ṣẹ̀ lẹ́yìn nítorí pé kíni ojú tó fi ń wo àwa tá ń tẹ̀ lọ́sùn abọ́gibọ̀pẹ̀ ní gbogbo wọn dẹ̀kẹ̀rẹ̀ èèyàn ni wọ́n kò sẹ́ni tó lè sọ pé ànábì Muhammad lòun rí àwòrán náà máa rí kò sẹ́ni tó lè ní Jésù lòun rí àwòrán ni ẹ lè máa wo omi gẹ́gẹ́ bí omi èèyàn ló do omi
torí gbogbo alámọ̀ pé ilẹ̀ Yorùbá àwọn alágbára àgbà náà nítorí tó bá bínú tán òun ló fi dàbí pé irú Ọ̀ṣun ní ìsìn gbogbo ibi tó ti ṣoore wọn ò fóore mọ́ òun ló fi sọ̀rọ̀ ẹ̀dómi gbogbo nǹkan báyẹn lómi sọ̀rọ̀ ẹ̀dókúta nígbà tí agbára wà nígbà náà agbára dẹ̀ sì wà àwa tá à ń sìn náà síbi tàtijọ́ mọ́ bó ṣe rí nìyẹn olóòtú. ara àlàyé tí Sheikh Ibrahim Musa ṣe ni pé Ọ̀ṣun ò lè sìn kankan pé kò sí nǹkan tó lè ṣe kò lè fún yàn lọ́mọ kò lè fún yàn lówó kò lè pé ó tẹ̀sán ní pé ẹ̀yin tẹ́ bá mọ̀ pé tẹ́wọ́n pé òòṣà tó lè gbà yín ni ó yẹ mú ìgbọ̀nsẹ̀ ẹ̀jù sọ pé kò ní jáde síta pé kò sí nǹkan tó jẹ́ agbára kankan lára Ọ̀ṣun. ẹ ṣe olóòtú ṣe wá mọ̀ pé ní ayé ìgbà kan tí òyìnbó tó jẹ́ pé òun ni wọ́n fi ṣèyí Ọ̀ṣun níbẹ̀ ṣe mọ̀ pé nítorí pé kí ni gbogbo òyìnbó yìí fẹ́ ta agbára ilẹ̀ Yorùbá fáwọn òyìnbó ẹgbẹ́ ó ní ìyá mi ò fi jáde mọ́ ìyá mi dẹ̀ tún jáde ilé ẹ̀kọ́kọ́ ọdún tó sì kọjá ó sì jáde tọmọ ìgbà bíi amọ gidi nìyá mi. jáde yẹn kílẹ̀ mí pé jáde. ó jáde inú ẹ̀dùn pa ọmọ wa kí n kọ ọdún ni. ó jáde àwọn èèyàn rí. gbogbo ayé ló rí ẹ wá wò pé káàkiri àgbáńlá ayé òun náà fi rí tí kì í ṣe bí nìkan ó dé gbogbo lárúbáwá gọtọ rí torí ẹ̀ pé àwọn náà tún ṣe ìlàlà tó tún fi ń dúpẹ́ torí à ń tara wọn àfi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni tó bá jẹ́ pé Ọ̀ṣun jẹ́ abiyamọ burúkú ni wọn ò ní rántí ẹ̀ mọ́ nítorí pé kí ni òrìṣà náà alábàáláṣẹ Elédùmarè ló ṣẹ̀dá gbogbo wọn ló ṣe kí ni ó dá wọn torí pé kí ni kátàrà wọn kọ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀gbin tí Ọ̀ṣun rí nílé ọkọ káàkiri tó fi bí sú òun ló fi sọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ tó fi wá jẹ́ pé gbogbo ayé náà lọ bọ́ lọ́jọ́ tèmi nítorí pé kí ni abiyamọ tòótọ́ ó finú tán ọkọ ẹ̀ gbọ́kọ ẹ̀ dé ṣe sọ pé tó ní kọkọ òun kọ́ o kó má fi nǹkan báyìí bóun tọkọ ẹ̀ fi bu òun náà dẹ̀ ṣe kí ni ó ṣe kí ó ra lọ ṣe kí ni ó fi bínú sọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ìpè Elédùmarè kí lòun ṣe bó tẹ̀ jẹ́ pé kò fún un lọ́mọ kò gbà padà ní ṣùgbọ́n nítorí pé kí ni bí kádàrá tí ẹ ṣe yàn níjọ́kí náà tó dáfá fún pé Ọ̀ṣun olóòbí mọ́ tó bá yá ọmọ tẹ ló máa pọ̀ jù ẹ wá wò lórí òkè yèpẹ̀lẹ́ ní àwọn ọmọ Ọ̀ṣun ló pọ̀ jù torí adẹ́lómi láwòrán omi ẹlòmíì atẹ́gùn ẹlòmíì yerùpẹ̀ ẹlòmíì iná kò sẹ́ni tó máa sọ pé kò sí ẹ̀dá tọ́lọ́run ò dáhùn nítorí pé kíni Ọlọ́run lójú gbogbo wa lọ Ọlọ́run ò pé méjì ọ̀kan ṣoṣo ni ṣùgbọ́n bí tó ní kálukú ń bà sí òun ló yàtọ̀tọ̀ síra wọn bẹ́ẹ̀ ló ṣe rí olóòtú. ṣé n tẹ́ ń sọ fún wa ni pé Ọ̀ṣun lè fún yàn lọ́mọ. ẹ ṣe olóòtú tó bá ti finú kan àti ìgbàgbọ́ gbogbo nǹkan tó bá ń sìn láyé jẹ́ kí ìgbàgbọ́ ẹ kó rọ̀ mọ́ gbogbo nǹkan tó bá ń sìn jẹ́ kí ìgbàgbọ́ ẹ kó rọ̀ mọ́ kò dẹ̀ finú kan ṣe ìwọ tó bá sọ pé ò ń ṣe ẹ̀sìn kan tó ń tutọ́ funfun síta fọ́ọ̀mù ẹ̀dá àlàyé tó dẹ̀ ń fi dúdú sínú elérò àwọn ọba mi ò kì í rí ẹ o kò parẹ́ o ṣùgbọ́n àní tìtorí ká lè jẹ́yàn lórí òkè yèèpẹ̀ ká wá máa bẹ́ ìsìn tó kù jẹ́ nítorí tá a bá pẹ́ láyé a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ló ṣe rí olóòtú. ìmọ̀ràn náà fẹ́ gba Sheikh Ibrahim Musa ká tó máa lọ. ẹ ṣe olóòtú n tá à ń jẹ́ kó yé wọn ni pé abiyamọ ni gbogbo wa torí pé kíni ìjọ tán délé ayé tómi tẹ̀jẹ̀ náà bá jáde lára àyà wọn omi náà ni ìyẹn ò wá ní kó máa tẹnu àbùkù kan Ọ̀ṣun torí kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí olóòtú nítorí tí agbọ́jú bá nílẹ̀ Yorùbá ojú ló là tó di pé oníkálukú dípọ́ tún yàsẹ̀sìn ojú tó dé wàhálà yẹn ò wá ní pé ká gbàgbé nǹkan ìṣẹ̀ǹbáyé wa tí ó jẹ́ pọ́ fi tẹ̀lé Yorùbá dó torí pé kí ni oníkálukú ló lẹ́sìn tiẹ̀ kọ́ má máa ta ẹnu àbùkù kan tó ń àfitẹ́lẹ̀ Yorùbá dó ìmọ̀ràn tí mo gbà wọ́n nìyẹn. ọ̀rọ̀ rẹ ti gbọ́ látẹnu Yèyé Ọ̀ṣunrọ̀nkẹ́ Olómitútù tó wà ní Ọlọ́wọ̀ ní ìlú Ìgbòlómù níkòròdú wọ́n ti nànàyàn ọ̀rọ̀ wọ́n ti ṣàlàyé wọ́n dẹ̀ ti gba àáfàá wa wọ́n ti gbà wọ́n nímọ̀ràn àárín ìjù báyìí lọ lásìkò náà ṣùgbọ́n ká tó máa lọ Yèyé ẹ bá sọ nọ́mbà yín fáwọn èèyàn àti bí àwọn èèyàn ti lè dé ọ̀dọ̀ yẹn tó bá fẹ́ kàn sí yín. ẹ ṣe olóòtú mo dúpẹ́ púpọ̀ ọ̀dọ̀ mi ní pé tẹ bá ti wọ Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìgbòlómù ẹ bọ́lẹ̀ ní Ọlọ́wọ̀ bus stop nọ́mbà 3 Mọ̀rúfà Adéwálé street tẹlifóònù nọ́mbà mi ní 070 31 90 96 37 ẹlẹ́ẹ̀kejì ní 080 596 11 480. ẹ bá pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. ẹ ṣe olóòtú
àkọ́kọ́ nọ́mbà mi tó jẹ́ WhatsApp nọ́mbà mi ni 070 3190 96 37. ẹlẹ́ẹ̀kejì ni 080 596 11 480. gbogbo ojú tó ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ yín, àdúrà yín á gbà, ẹ̀ní mọ̀ nira, ẹ̀ní jẹ̀koro. wọ́n ní tọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ ń dẹ̀ ni ara dẹ gbogbo yín. gbogbo ibi tó wá jẹ́ pé ó ń dùn ọ̀pọ̀lọpọ̀ nínú tí ò lè bẹ́ẹ̀ dà àlàyé sọ, Elédùmarè ọba mi òkè á bá mi bòórò tura síbẹ̀, inú yín á dùn, ọkàn yín á balẹ̀. léèní ọjọ́ ajé ògúngúlùsọ oníṣọ̀bùjí, ònàmọ́náyé, ònà àgbàlagbà táṣíàṣíà, ajé ò mà níná gbogbo wa o, ajá file wa ṣe bùgbé, a máa ní lọ́wọ́ ni àní ní lọ́rùn, àwa níṣẹ́rú owó àníṣẹ́rú ajé, gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn àníṣe tiwa nínú nira. tábà wá rí gbogbo ìṣẹ̀dá sí ogun ìdílé tó ń yọ lẹ́nu báyìí, Elédùmarè ọba mi òkè á bá ṣẹ́gun báyìí. tábà rí gbogbo ẹnikẹ́ni tọkàn yẹn ọmọ ẹ̀ sí, Elédùmarè ọba mi òkè báyìí á kọjá ọmọ ẹ̀ sí, aláàánú ẹ̀bẹ̀ àwárí báyìí, ayé òní fọmọ ṣe pàṣọ foríkọ ọkàn wa báyìí. gbogbo àgàn tó wá ń wọ́ ọmọ báyìí pẹ̀lú àṣẹ Elédùmarè àtọ̀kadọmọ nínú wọn báyìí. gbogbo aláboyún ayé pátá báyìí wọ́n ti nínú wọn lẹ́yìn ọmọ, wọn ní fàbẹ́gbẹ́ bí wọn o. àṣẹ o, lọ́lá Ọ̀rúnmìlà bàbá wa Elédùmarè, àṣẹ o. àní ìbára lásìkò à ń lọ náà á tún padà wá lọ́jọ́ mi, ẹ̀yin ò ní kú àwọn ò ní kún ká tó fi lè pàdé eré kàǹkà lọ́ọ̀rẹ́ gbogbo wa. ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.